òní lọ́jọ́ t'Olúwa dá ẹ̀mí ọ̀run sọ̀. Àwọn áńgẹ́lì ọ̀run tìkára wọn wọ́n ó yè níwájú ọ̀gá ògo nítorí ẹni ńlá tí ń ṣọjọ́ ìbí rẹ̀ lónìí. Wahab Máyọ̀wá Àkànní, aláṣẹ àtolùdarí El Mayor Footwear, níbi tí wọ́n ti ń fi ọgbọ́n àtinúdá wọn ṣe àwọn bàtà àsìkò tó rẹwà tó jojú ní gbèsè. Àkànní okú ayẹyẹ orí kádùn, ọkọ Abíọ́lá obìnrin tó rẹwà, bàbá Fìyìnfolúwa ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ. Ó kú àṣeyẹ ọjọ́ òní kò ní jáṣe mọ́ nítorí ara pápá ńlá ń bèrè, ibi gìjàgìjà là ń bẹ́kùn, àràǹfidábà ìwọ̀n ni tìrèké ìta gbangba là ń bèrè ajílẹ̀ tẹ̀gẹ́. Bó o bá ti ń lù ú bẹ́ẹ̀ ni ó máa dún, ò ní má mú bọ́, ò ní ṣàṣetì. Máyọ̀wá ìbànújẹ́ ò ní kọ́gun sílé rẹ̀ lágbára láṣẹ Olódùmarè. Ó di pápápá ó dilé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Egun àlùmí ọmọ oyè ọ̀tà. Èmi ti bẹ́gùn gbélé mi ò gbọ́dọ̀ pé kọ́yin lórúkọ nítorí kọ́yin ni bàbá Egun. Egun ló ní kútú, Egun ló làgbára, bàbá yín ló ní gbó òkú tọ̀nà. Mọ́yánná ni yín ẹ̀yin lọmọ eruku gbọ́njú. Egun wọn máa fi kókó hàn lẹ̀kẹ̀ fálẹ̀. Egun ló purọ́ mẹ́ta ẹ̀mí pẹ̀ta. Egun lòun gbọ́dọ̀ pèkété. Èmi lèmi gbọ́ngbọ́ngbọ́n mo gbọ́n pápá mo pẹja. Ta ni o mọ̀ pé Egun pa òtó tèmi? Mo ní mo dáyé tán kí n tó lápá. Mo dàgbà tán kí n tó lẹ́ran lẹ́yìn ọrùn. Ìran Egun lọmọ onígi mẹ́ta, ìkan sowó ìkan soyùn, ọ̀kan tókùn so àlárì tí ń ṣe bàbá aṣọ. Happy birthday to you, Máyọ̀wá. Ò ní fi ṣàṣemọ lókè pẹ̀. Èmi àríyágà lọ ni mò ń kí ẹ nígbèje ìgbẹ́jọ wípé kò ní jáṣe mọ́ lókè pẹ̀.